ẹ̀yin èèyàn mi jẹ́ rántí fọ́nrán kan tí mo fi ránṣẹ́ láti bí ọjọ́ mẹ́rin tàbí ọjọ́ mẹ́ta sẹ́yìn lórí ọmọbìnrin kan ò tó pàdé ọkùnrin kan tó wá gbé lọ sílé lẹ́yìn èyí ló tún wá lọ jí ọmọ ẹ̀gbọ́n ọkùnrin tó gbé sílé ó wá tún lọ jí gbé wọ́n mà ti rí ọmọ yẹn báwo ló ṣe jẹ́ ẹ má sọ pé gbèrò rìn ní mi o ìṣe lọ ọmọbìnrin tá à ń wí yìí ìṣe ló tún gbé ọmọ tó jí gbé yẹn ṣe ló gbé lọ fún ọkùnrin mìíràn kí ni ká ti pè é àwọn obìnrin míì máa tiẹ̀ ń fọ́ ní gan o ẹ wo èmi nìkan kọ́ ni máa dá gbọ́ èmi nìkan kọ́ ni máa dá wo fọ́nrán yẹn ó yẹ ẹ wo bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi bàbá mi Fásunlé Mákindé ọ̀gá mi àtẹ̀tà àwọn ló ní glamour lady mo fún ẹ ìwọ ṣáà máa gbé ò mú kírẹ́dìtì yín lórí iṣẹ́ yìí torí pé àwọn gangan ni wọ́n ṣe iṣẹ́ yìí ẹ̀yin ará mi ó yẹ ẹ wò bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe wo ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi subscribe sí Ìtànà Èdè lórí YouTube àti lórí Facebook mo fi Ọlọ́run bá bẹ̀yìn ẹ bá mi máa subscribe kẹ́ẹ̀dẹ̀ bá mi máa share Olúwatóbilọ́ba Dáramọ́lá glamour lady lórúkọ tèmi. ayi bàbá ẹ bá bọ̀ bí ẹ súnmọ́ bí dáadáa wọn náà súnmọ́ bí ọ̀yá wọn gba yín bàbá ẹ káàsán ẹ kúrò ní ẹkú gẹ́gẹ́ àkókò ẹ sọ̀rọ̀. orúkọ mi ni Kabiru Oseni. Kabiru Oseni àbí. ní ọdún tó kọjá lórí òpèlọ́mọ mi lọ́nà òpèlú wa ní fúlàbí tẹ́ gbé onídàájẹ́ máa kọ́ra mọ́ ọkọ̀ ọmọ ìlú òpèlú wa tábẹ̀ kọjá níta mo gba fún nọ́mbà ìyá ẹ̀ mo pè é lórí fóònù pé ọmọ yín mo rí lọ́dọ̀ nu ẹ wá mẹ́rin yín o ọmọ yẹn kò tó fẹ́yàwó ẹ wá mẹ́rin yín o mo ṣàdáhùn wá lọ oṣù mẹ́ta apàdàdé lẹ́tà mo padà rìn nínú ẹ̀ mo dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ àdàlù tó tutù àdàtẹ̀ títí bàbá wa dùnú oṣù kẹrin ló bá sá fún èdè ó dẹ̀ gbóyún oṣù mẹ́jọ àtààbọ̀ tó lákàtà wa. ẹ̀rọ yín yẹn nú ẹ̀ ń gbà yẹn tó ní oyún oṣù mẹ́jọ àtààbọ̀ ló gbé kúrò lọ́dọ̀ ọmọ tí ok. ló bá sá lọ ìgbà tó dẹ̀ pẹ́ ohun tó fi lóṣù karùn-ún tó parí ìwà lòun bímọ ó bá post ọmọ fún wa pé òun bímọ ọkùnrin obìnrin olóògbé lòun ẹ̀kọ́ rẹ̀ tó wọ̀ mọ́ ìgbàlẹ̀ máa wálé o olóòwò wálé títí tí wọ́n fi ṣekú mọ́ wọ́n fi sìnkè jọmọ ààrùn ló ń lọ ààrùn ń bọ̀. bàtà wá di last week mo dé lálẹ́ sáà tó kọ́ ọmọ kan ké ní yàrá ọkọ ẹ̀ mo á ṣọ́ wọn mo á lọ mo lọ bá àbílẹ̀ tó gbọ́mọdé ẹ̀tọ́ wọ ọmọ wọn á rí i pé wọ́n tó wá dùn máa ké lálẹ́ kò ní fún ọmọ ẹ lọ́yàn tó kó máa sáwá sí pálọ̀ nígbà táwọn ọmọ ẹ bá pọ̀ jù nínú yàrá ọkọ ẹ lọ́hùn àwọn àti pálọ̀ mo á jáde lábà kí ló ń ṣe pálọ̀ ọlọ́dẹ wà kẹ́míjọ yẹn wọ́n fún wa náà àpẹ́ kò rúùmù lọ́wà kí ló ṣe pálọ̀ ẹ̀rọ náà mọ ìlú mi ní àwọn tó bá gbé inú wọ̀ ní ẹ̀kọ́ gírísì ó mo tó wá dàárọ̀ yìí náà mo tó wá aṣọ ègé náà tó tún sáré bọ́ta gbọ́n ìlú ọ̀sán sábà máa ń yà ọmọ yìí ọmọ tó sọ fún ọmọ tó ń gbé ìjọ ọmọ wa ọmọ àpèjọ ọmọ òṣùpá àtààbọ̀ lọ mo ló ti rọ́mọ tó ń gbé wá lé mo ló ti rọ́mọ yìí tó ń gbé wá lé mo yẹ pé aláàjì àbúrọ̀kọ yẹn pé bàbá nìkan yẹn ní àrí pé wọ́n ti sẹ́yìn lọ́mọ kan lẹ́yìn fún lórí fóònù yẹn wọn ní àdé mo ní mo mú bàbá bọ́mọ yìí lórí máa ń ṣe lọ́dà dáadáa máa lọ́sọ̀rọ̀ fún mi mo ní mo mú bàbá bọ́mọ yìí mo mú bàbá bọ́mọ yìí ìjọba tó sẹ́yìn ìbára ìjọ ìbájẹ́ pọ̀ mọ́ tí wọ́n wá wọ́n ló dá ní àpọ̀mọ́ ẹlẹ̀ fún ìfúlára fún ìṣẹ̀lẹ̀ fàdámà nìyẹn nọ́mbà ọlọ́pàá ní fàdámà ọlọ́pàá méjì wọ́n tẹ̀lé ìwọ amúlù ọlọ́pàá ní pé padà wá débẹ̀ ọlọ́pàá ní pé kì í ṣiṣẹ́ àwọn pẹ́bọ̀ tí ọlọ́pàá wá bá àwọn ọ̀dọ́ assist ní láti lè mú pé tó jẹ́ kọ́ọ̀tù post yẹn wọ́n gbé ní kọ́nà àbẹ̀rẹ̀ ọlọ́pàá rẹ̀ alẹ́kọ̀ọ́ wò lórí fóònù ẹ̀dẹ́ ọ̀bá sí Facebook ló bá rí àwọn tó wà wọ́n lọ́jọ́ ẹ̀ka bá ti post tó ní ìyẹn tó ń wọlé nìkan ìyẹn ó dà pé kálápàdà sí ọ̀dọ̀ ọ̀tọ̀lẹ̀ máa ti dé wọ́n fi sọ pé àwọn ní iṣẹ́ ọ̀rọ̀ káàmù lọ sí ẹ̀yìn Central Bank tẹ́bá tábà fẹ́ ní méjì níbẹ̀ lọ káàmù lọ wọ́n ní ìdílé máa mú lọ ọmọ mi tó dẹ̀ pé lórí fóònù ọ̀nà tí ìyẹn ló fún mi nọ́mbà yìí mo fi pè é sẹ́ẹ̀dì nọ́mbà tó ń bẹ̀rẹ̀ lọ. òun lágbára o ní ọmọ tó bí fún wa ló wà mọ́ òun. ok ọmọ tó ẹ bá wọlé a sì padà gbọ́ gbogbo ẹ̀ lákọ̀ọ́kọ́ náà àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí fi mẹ́sẹ̀gì voice to ṣọ́ sí mi láti àná a rí àwọn èèyàn tó fi voice to ṣọ́ sí mi pé tó ẹni tọ́lọ̀ ń bọ̀ ní o post táwọn rí lórí péèjì wa Fásunlé Mákindé Defender wọ́n pé ẹni tó fẹ́ ojú táwọn rí yẹn wọ́n ló wà ládùúgbò àwọn tó ń gbọ́ wọn káàkiri ìyẹn làwọn sì mọ̀ pé ká dé kó tó di pápá wá pé wọ́n ti mú gbogbo ògo tọ́lọ́run ni kí lórúkọ ẹ sọ̀rọ̀ sókè Ọpẹ́yẹmí kí ni sọ̀rọ̀ ọmọ ìlú wo ni ẹ ọmọ Benue State Ìgẹ́dẹ́
àbí sọ̀rọ̀ sókè ní kọ́ má wojú tèmi káwọ́ wọlé ọ̀yá oyún tó kọ́kọ́ ní fún ọmọ tiwọn bolóyún yẹn wà sọ̀rọ̀ sókè ọmọ ẹ wà mọ̀wé lọ́dọ̀ ta ni ìyá yẹn ni kó gbé fáwọn ọlọ́pàá níṣẹ́ tó pọ̀ láti ṣe ọmọ ọlọ́mọ ó gbé yẹn lọ mọ̀wé ìyá kan ló ní ó gbé fáwọn sọ̀rọ̀ sókè ẹ́ ọ̀yá ọmọ náà ọmọ yẹn mọ̀wé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ti lọ ti pẹ́ ṣùgbọ́n ọmọ bàbá tí wọ́n sọ̀rọ̀ tán yìí ọmọ tí wọ́n ló lóyún tó bí yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ yẹn tó ọmọ oṣù mélòó báyìí ó máa pé oṣù méjì nínú oṣù yìí ó dà bẹ́ẹ̀ ó dà ọmọ eléyìí tó wá tó gbé yìí báwo ló ṣe pàdé ẹni tó mú ẹ lọlé kó tó di kó gbọ́mọ ẹ̀. àbúrò bọ̀dá wo súnmọ́ bí bọ̀dá ọkọ ìyàwó àbúrò bọ̀dá yìí àbí lẹ́jọ́ ń fẹ́ra báwo wá ní nígbà tí wàá jọ ń fẹ́ra bọ́ọ̀lù àbúrò wa mú ẹ lọ. wọ́n mú mi lọ sílé wọn ilé wọn ló ń gbé ìgbà wo ló fi gbọ́ lé wọn ó tọ́sẹ̀ mélòó. ọ̀sẹ̀ kan àwọn tiẹ̀ sọ̀rọ̀ sókè ẹsẹ̀ ń lọ bó sọ̀rọ̀ sókè ọ̀sẹ̀ kan ìjọ wo ló gbé ọmọ yìí tó gbé kó lé ọ̀dọ̀ wọn lákàtà wọn sọ̀rọ̀ sókè on the 12 ọjọ́ June 12 ló gbé ọ̀sẹ̀ mélòó ló lò lé wọn kó tó ní kó gbọ́mọ sápò bẹ́ẹ̀ sọ̀rọ̀ sókè ó ṣe ń lọ sọ́sẹ̀ kan àbí ọgbọ́n wo ló fi gbé ọmọ yìí kó tó ní kó gbé sálọ báwo ló ṣe. mo ti máa ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo máa ń gbé jáde kọ́kọ́ mo kàn sọ fún mo fẹ́ lọ fún mi dá sí i mi ní lọ́kọ̀ gan fún mo fẹ́ gbé lọ sí ìkọ̀kọ̀ bọ̀ aṣọ mi wà lọ́dọ̀ ẹni tí mo lórí fún tó aṣọ mi fẹ́ wá kó ń bẹ̀ tó bá yẹ pé fún ọgbà fún ìlọ́wọ́ mi fóònù tó gbà ló sì dà mí dúró dé mi tó bá yẹ pé ọmọ wọn fún mi fóònù mi láti gbọ́ wọn padà àti pé mi mọ̀ bóyá mi mọ̀ tí bá gbọ́ wọn padà mi mọ̀ kó tó máa ṣe lórí ìtútù. ṣé o gbọ́ ohun tí bàbá ọkọ tó kọ́ fẹ́ sọ àbí kí ló sọ pé o sọ ń gbà tó délé kí ló sọ ń gbà tó gbọ́mọ yẹn délé. kí ló sọ o ní ọmọ tó gbé délé yìí o pé oyún tó o ní fún wọn kí ọmọ ẹ̀ rèé àbí bẹ́ẹ̀ kọ́ kí ni tó rò lọ́kàn tó fi gbọ́mọ lọ́mọ ju wípé o fẹ́ gbé ọmọ yẹn lọ fún wọn pé ọmọ o ti sọ. mi sọ fún mo fẹ́ gbọ́mọ lọ fún wọn pé kí ni. bàbá ẹ dìde ẹ má bọ̀ lẹ́ẹ̀kan sí kí ló sọ fún yín nígbà tó gbọ́mọ délé. àti gbọ́mọ délé lọ́mọ wa ni wọ́n pé ọmọ yẹn tó bí ọmọ tó gbà ti dàgbà ju ọmọ tó bí fún wa lọ tó bá kò bí ju wọn náà dábò wọn jùlọ. kí ló gbé ọmọ ọlọ́mọ lọ fún oṣù so ti sòótọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti sọ bí báyìí kí wàá lọ tún parọ́ fún ọjọ́ mélòó ló fi gbọ́mọ yẹn tó fi rí láti June 12 ló gbé wọ́n wá rí ọmọ yẹn lónìí ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tó lọ ọ̀sẹ̀ kan àbí ṣe ìwọ náà mọ̀ pé ọ̀daràn ni ó mọ̀ kí wàá lọ wá ń fọmọ yẹn jẹ láti ìgbà tó ti gbé sọ̀rọ̀ sókè amazing ló máa ń pọ̀ fún kò sí ọmú ọyàn tó lè fún àbí ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe rí pé ibi ayégbé tún dorí kọ yìí kò yé wa mọ́ o kí lorúkọ ẹ náà bàbá àtìyá rẹ kọ orílẹ̀ kídà ìyá àti bàbá Ọpẹ́ ọmọ Ọ̀gẹ́dẹ́ ọmọ yìí rèé o òun ló jí ọmọ gbé ó jọ ọmọ gbé fódìdí ó dẹ̀ gbé ọmọ lọ sílé ọkọ tó gbé tí ń fẹ́ tẹ́lẹ̀ ó wá sọ fún ọmọ pé oyún tí mo gbé kúrò lọ́dọ̀ yín ọmọ tí mo fi bí òun rèé o àwa bèrè pé lọ́wọ́ bàbá ọkọ ẹ̀ pé ìyẹn ọkọ tó kọ́ fẹ́ ibẹ̀ ṣó gbóyún kúrò lọ́dọ̀ yín lóòótọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni ó gbóyún kúrò lọ́dọ̀ àwọn bàbá yìí lóyún oṣù 9 àtààbọ̀ ni àwa bèrè lọ́wọ́ ẹ̀ pé níbo wá ni ọmọ oyún oṣù 9 àtààbọ̀ ṣó o bí ọmọ yẹn o bí yẹn ẹ̀bọ nìyẹn wà ìyẹn ló wà mọ̀wé lọ́dọ̀ ìyàwó dárúkọ ìyá yẹn
ìyá Mariam ládùúgbò wo ní Mòwe ẹ̀yin first company ní Mòwe iṣẹ́ òrìyá yẹn ń ṣe ṣé ìyá yẹn ni ó gbọ́mọ fóun ni ṣé ó tà á fún ni kí ni àdéhùn tó wà láàrin yín wọ́n rí i pé ìta ṣì wà lójú ẹ̀ kó gbọ́mọ wá ìwọ náà dẹ̀ mọ̀ pé ta wà lójú ẹ̀ lóòótọ́ ó mọ gbogbo ògbótọ́ láwọn ní bẹ́ẹ̀ bàbá ọmọ máa bọ̀ ẹ̀yin náà máa bọ̀ ìyá ọmọ dà ìyá ọmọ dà arákùnrin kí lorúkọ yín Saidi Ọlálékan ẹ̀yin gbọ́ngàn lẹ pè wá adúpẹ́ lọ́wọ́ yín torí dáyé ò bá pè wá ó ṣe é ṣe ká má rọ ọmọ yìí gbogbo ògbótọ́ láwọn ní ṣé ẹ mọ obìnrin yìí tẹ́lẹ̀ ládùúgbò ẹ rírí kí ni ohun tí ẹ fẹ́ sọ ní ṣókí. ẹ ṣe wọn bá pé ìgbé ọmọ yìí tí mo gbọ́ pẹ̀lú bó ṣe ń wá ọmọ wọn á wò pé ọmọ yìí tẹ̀ ń ṣàlàyé fún mi wípé òun ò níyà òun ò ní bàbá kí n jọ kí n help òun wọn á ní à kí làwọn ẹbí ọkọ ẹ ṣe ó ní wọn ò dá sí wọn ṣe wọn ti ṣe ló kú òun kó làwọn tiẹ̀ fi lọ gba béèlì ọmọ tó gbé ọmọ òun tó mú ìyàwó wálé wọn ti gba béèlì ẹni 200,000 ní ká ó dà èèyàn bá mi pé Mákindé Fásùnlé o wọn á bá wa dá sí o bí bàbá ṣe tẹ́wọ́ gbà nìyẹn bá a ṣe rí ọmọ nìyẹn olùkọ́ lọ́wọ́ bàbá wa Mákindé Fásùnlé pé wọ́n ṣe o iṣẹ́ tí wọ́n ń ṣe yìí kódà mo gbóṣùbà ó kárí fún wọn ọlọ́run á lè máa fún wọn ṣe o àmín wọn ní ṣiṣẹ́ o. àmín ó lágbára ìyá ọmọ. Sínú abala àánú pàdé wọn ní jáwọn ọmọ yín gbé àwọn ọmọ yín. ẹ ṣeun bàbá ọmọ kí ni tí wọn náà fẹ́ sọ. ìbẹ́ni mi dùn pé mo rí láyà tàlábà pé kò ti pa bọ̀ ó ti lé bọ̀ká dúpẹ́ fọlọ́. ọmọ yẹn ti lé ó lé ọmọ ó máa ń gbé tó máa sọ pé kò wọ́n kò ń bọ́ọ̀lù mi dùn pé mo tẹ̀ ṣe máa tó díẹ̀ tó máa parí lọ́wọ́ iṣẹ́ tó lọ́ bá ti parí lọ́wọ́ máa gbé àmín ẹ jẹ́ ẹ̀jẹ̀ akọ́ dúpẹ́ ẹ jẹ́ ẹ kú gbìyànjú adúpẹ́ o lágbára Ọlọ́run gba gbogbo abiyamọ ayé ọmọ wa ò ní sọnù o kó ò ní jí wa lọ́mọ gbé o ṣé nígbà bá ti kú òmí obìnrin yìí à ń lọ fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ bọ́bọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ọmọ àkọ́kọ́ tó kọ́ bí tóbi náà tó lóun bí fẹ́ nìkan tó gbóyún oṣù mẹ́jọ àkọ́kọ́ lé ó mọ̀ pọ́lọ́pàá mọ bí wọ́n ṣe ṣiṣẹ́ wọn. òun lẹ tún rí ìyẹn wojú ẹ wọ àwọn èèyàn ọ́fíìsì wa la gbẹ́wà yìí o ṣùgbọ́n bá a ti ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó wà nítòsí à ń fà lé wọn lọ́wọ́ iṣẹ́ ó bẹ̀rẹ̀ láti bẹ̀ kó mọ̀ pé gbà tí ó bá dọ̀la ó gbọ́dọ̀ délé wéran lágbára Ọlọ́run ó dàbí jóni náà ni ó gbé délé wéran yóò dojú kọ ẹ̀sùn gbogbo èyí tó kù ó wà lọ́dọ̀ adájọ́ àwọn ọmọ ń tẹ́lá sọ torí ẹ̀ láfi ní ẹ má fọ́ ọkàn bàbá ti ń pò bí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fọ́ ọkàn wọ̀nyí ẹ ò gbọ́dọ̀ ná ẹ ò gbọ́dọ̀ lá adúpẹ́ Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà